kò funny now. Wọ́n ní màmá yín kú. Not just any other person o. Ẹ dẹ̀ ń rẹ́rìn. Àwa mẹ́fà níyá mi bí. Wọ́n pa wọ́n kú ẹyọ kan ni. Ó wá ní kí n má dunnú. Kí ni ó ti gbàgbé wípé títẹ̀yàn kan ò bá bàjẹ́ tẹ́nìkan ò ní dání. Tókunbọ̀ sórí aláìsí pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ ṣá. Lọ́jọ́ wo? How many years ló fi jù mí lọ? Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín lánàá yẹn kò jù báyẹn náà lọ? So máa yóò ta. Èdè ń di ọ̀nì. Tókunbọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Ìyá àgbà máa ń yọ sí mi lójú oorun. Ó dẹ̀ máa ń fi dá mi lójú pé kò sí ẹni tó lè bá mi tayò tó máa lò mí. Ẹ wo ìgbàkigbà tẹ́ bá ń tayò yìí ọ̀tá gbọ́dọ̀ wà òpè sì gbọ́dọ̀ kú.